ntí ó kún àdúrà lọ́wọ́ tí ó jẹ́ kádùá fò kádùá máa bá òkú òun náà níṣẹ́ rẹ̀ téèyàn bá gbáyé ṣe àdúrà ni ó tún wá sọpọ́ọ̀tì rẹ̀ ní lóòótọ́ wa ń lé sálílẹ̀ ìsáni ńlá máa sà á èyí tó bá ti ṣe but èyí tó ṣe yẹn àṣàrù nǹkan tó ṣe ó máa bẹ́ ńlẹ̀ láyà mí ni nahnu nuhyi al-mawta wa naktub ma qaddamu wa atharahum in tó filẹ̀ ní kò ní tán. inna nahnu nuhyi al-mawta. tó bá wàre láyé tó ń ṣe dáadáa sáwọn èèyàn sọ ẹni tó ń tán bí ṣe kò wàre. khayru ayyamil fata khayru ayyamil fata yawmun nafa. èyí tó dáa jù nínú ìgbésí ayé téèyàn bá lò ní kọjá sí pé ọjọ́ tó ṣàǹfààní fáwọn èèyàn táwọn èèyàn ráǹfààní látara rẹ̀. in tó bá wá ṣe nínú iṣẹ́ rẹ̀ ní abukọ́ máa sọ̀nà òní ó ṣe nǹkan tó ṣe ní ó ṣe kù. mayọ̀nà lólùkọ́ ẹrù bí rí wọlé yasudu zari illa mazara. la yunalu al-khayru bish-sharri èèyàn ò ní ṣe eré kó fi gbà bí èèyàn ò ní gbin àlùbọ́sà kó wá fi ká ẹ̀fọ́. la yunalu khayru bish-sharri wala yasudu zari illa mazara. ẹ tó gbin gan in tó gbin ló kà in tó bá gbin ó kà. inú kéèyàn wá níṣẹ́ rẹ̀ kalẹ̀ òun náà ní kéèyàn lọ́mọ tó sì jẹ́ àfa. Allahu Akbar. inú iṣẹ́ rẹ̀ ni òun ni kó bímọ kó sì lọ́mọ kó jẹ́ àfa tóun náà bá jẹ́ àfa tọ́mọ rẹ̀ jẹ́ àfa sẹ́mi ayé pé ire ràn lọ́nu ni. Allahu Akbar. torí pé ó kà á dì sí pé ìzámẹ́ tabnu ádámù nǹkan àánú àmàlù illa min salasin min sadaqatin jariya atharu leyun aw ilmin yuntafa'u bihi atharu leyun aw waladin salihin yad'u lahu abomata ma tara rẹ̀ rántí rẹ̀ pé bí bàbá rẹ̀ ṣe ó sì hùwà báyìí bí bàbá rẹ̀ ti hùwà nù ni èèyàn rẹ̀ ni bàbá rẹ̀ náà ìwà rẹ̀ ló hù yìí wọ́n máa wá tara rẹ̀ rántí ṣàdúrà fún bàbá ni. Allahu Akbar. waladun salihun yad'u lahu nù ni. Allahu Akbar. kì í ṣe dandan kọ́mọ ní ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fúnra ẹ̀. àmọ́ iṣẹ́ waladun salihun ọmọ rẹ̀ tíṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣàdúrà fún bàbá rẹ̀ látara ẹ̀. Ayyadakumullahu bi nasri. waladun salihun yad'u lahu. so inú àṣàrù ni. ọmọ tí wọn bá ní pé bàbá rẹ̀ ò sì rí báyìí o ẹ̀wọ̀n tó wá yà bàbá rẹ̀ sì rán lé kéwú torí Ọlọ́run ṣé ká tún wá rán máa ń kéwú ó tún wá di àdánwò ni ṣe máa ń pẹ́ èyí ò ní ò ṣàdúrà fún bàbá rẹ̀ nù. adamallahu hayata sheikh. ayyadakumullahu bi nasri. èyí ò ṣàdúrà fún bàbá rẹ̀ aw waladun salihun yad'u lahu. ọmọ tí wọ́n máa tara rẹ̀ rántí bàbá rẹ̀ ṣàdúrà fún bàbá àbí tara rẹ̀ rántí ìyá rẹ̀ ṣàdúrà fún ìyá náà. ma yunalul khayru bish-sharri wala yasudu zari illa mazara. ẹ̀yàn zara ni kó kọ́ ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó sì rán nílé kéwú kọ́mọ ní wàá wúlò fún kó wúlò fún ìlú kó wúlò fúnra ẹ̀. mọ zaraanu ni mọ sàánù ni. khuz mina dunya bima darat bihi wa aslima ba'da minha wa anqata. ìyókù dànù dáadáa bẹ̀ ni kò mú má bá rán mọ̀ kan níbì kan pé lọ kẹ́kọ̀ọ́ wa dáadáa bẹ̀ náà ni ó lọ mú wa wọn ni wọn wá dàlú rẹ̀ rú wọn ni wọn wá dẹbí rẹ̀ rú wọn ni wọn wá pe àwọn àfáà nírọ́ àwọn àfáà tí wọ́n ṣáájú wọ́n mọ kéwù ni wọ́n fi rán ọ lọ náà fi wípé kò lọ lé kéwù
wọ́n mọ kéwú lẹ́yìn ìgbà tí wọ́n mọ lóhùn ni wọ́n ṣe fi kí ló wà ń di kéwú bí ẹ bá ṣe tọ́ lọ́hùn. Allahu Akbar. ṣé owó kan ni wọ́n rí bẹ́ẹ̀ ni àbí nǹkan ayé kan ni wọ́n rí bẹ́ẹ̀ ẹni tó mọ̀ọ́mọ̀ ju ọmọ rẹ̀ pé ọ̀yà lọ lé kéwú ọmọ yẹn pé òun jùúlẹ̀ fọlọ́hún nù ni ẹ̀rọ àwọn ẹlẹ́sìn wa kejì celibacy àwọn kìíní wọn á ní ọmọkùnrin yìí eléyìí o kó lọ ṣe fada àfi fún olúwa obìnrin wọn á ní kó náà lọ ṣe sista mọ̀dá wọn á fi kalẹ̀ wọ́n mọ̀ yìí pé kò ní níyàwó bèlè yóò bímọ. Allahu Akbar. So automatically wọ́n ti mọ̀ yìí pé lineage tiẹ̀ ní ibi táwọn fi sí ó parun láti bẹ̀ ní òun ní di kàlálà nù. Allahu Akbar. wọ́n sì mọ̀ yóò sì tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀. èyí obìnrin wa ní òun ìwọ náà lọ ṣe kínní wọ́n sì mọ̀ yìí pé kò ní lọ́kọ bèlè yóò bímọ. wọ́n sì mọ̀ jùúlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní pé kínní wọn láwọn fi fún Ọlọ́run. Islam wa ní celibacy nínú àwọn bàbá rẹ ìyá rẹ tí wọ́n fi ọlẹ pé lọlé kéwú wọ́n fẹ́ pé àfẹlẹ ilẹ fọ́lọ́run pẹ̀lú pé wọ́n nírètí pé ó tún máa bímọ ó sì ò ní kápùrún torí kò séyìn nínú Islam yìí pé má fẹ́ yàwó ṣe máa ń pé dáadáa parí ni wọ́n tún rorò tí wọ́n fi fún Ọlọ́run tán fi yá Ọlọ́run wọ́n fi ọ yá Ọlọ́run wọ́n mọ Ọlọ́run náà fi ọ yá wọn àmọ́ lọ́hùn ni wọ́n ti ọ sílé kéwú táà yí pé tẹ̀sùbọ́ ọwọ́ wọn ni àpẹẹrẹ ṣíríkù lẹ́yìn ni ìwọ ló máa àṣìráka wọn kì í ṣe Ọlọ́run ló àṣẹ ìwọ ló máa kàfàrà wọn kì í ṣe Ọlọ́run ló fún kàfàrà wọn mọ́ ìwọ ló máa bàdá wọn kì í ṣe Ọlọ́run ló ń bàdá wọn mọ́. kátàkátà tí wọ́n gbé dénú ni mo fẹ́ fi bọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní èmi ni mo sọ̀rọ̀ ní mo sọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ pọ̀ njọ́ náà àmọ́ ìkànnì kí n lè so kí n rìkáàpù rẹ̀ mo sọ mo ní wàhálà àwọn ní súnà gbogbo ẹ̀ súnà kódà bí mi ò sínú bẹ́ẹ̀ tí ò sínú gbogbo ẹ̀ súnà náà ni àní o lè dàbí ànábì. sallallahu alaihi wasallam. kò ṣeé ṣe jìbìlà rẹ̀ yàtọ̀ so jìbìlà rẹ̀ kò sínú súnà tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àdá ọbẹ̀ so kí ni wàhálà rẹ̀ bí wọ́n tẹ̀lé ànábì ń sùn ní pé ànábì ń sùn ní ìlàjú lẹ̀sùn jìbìlà rẹ̀ lẹ́yìn ni tí wọ́n bá fẹ́ ṣe sùn náà ni wọ́n fẹ́ tẹ̀lé ànábì lájú rẹ̀ lẹ̀ kárí kó sùn nígbà tó lọ́wọ́ ò dá ọbẹ̀ bọ́ bá lajú lẹ̀ ò ní rọrùn sùn nù ni bó o sì rọrùn sùn jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta tó yóò yà àyàkuyà. nǹkan mi dé bá a nù ni. so jìbìlà ànábì ọ̀tọ̀ ni. sallallahu alaihi wasallam. tẹ̀lé òun bẹ́ẹ̀ bánabi bá rìn kì í wẹ̀yìn kì í ṣánpá. sallallahu alaihi wasallam. ìwọ ò lè rìn bẹ́ẹ̀ kò lè rọ̀ ọ́ lọ́rùn ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ ó sì lè máa rìn lọ́kọ máa lọ́kọ lónìí wẹ̀yìn bánabi bá fẹ́ wẹ̀yìn 360 degree ní fi yí padà. la hawla wala quwwata illa billah sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. yóò tọ́nu tán báyìí ni pátá yóò fi wẹ̀yìn kì í ṣe pé kó wá báyìí kó wá bójú wẹ̀yìn báyìí ara ànábì ẹ̀ ṣe báyìí. sallallahu alaihi wasallam. ìwọ ò lè rìn bẹ́ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀ àdá ọbẹ̀. bọ́ bá ti ṣe bẹ́ẹ̀ nísìnyí bí mọ́tò bá ń bọ̀ tó yí torí tí mọ́tò bá gbá ọ gbá tó bá lọ ọ parí nù ni ọlọ́run tún dá ọ lẹ́bi. ọlọ́run ò dá ọ bẹ́ẹ̀ kí wàhálà rẹ
èyí tí Ọlọ́run dá nẹ́bí bẹ́ẹ̀ ni mo fi ní pé sunnatul adabi wa sunnatul akhlaqi wa sunna pin lọ gbáà. ayyadakumullahu bi nasrihi. ọ̀tẹ̀ yìí tó dọ̀rọ̀ ẹ̀yàn fún wa lè yí tá a fi ní takọ́rùbù sọ́lọ́hún tá nẹ́bí bá ṣe. sallallahu alayhi wa sallam. so àwọn náà ó sùnmọ́ lọ́hún látàrẹ̀. àwa ni sunna tí wọ́n ń pariwo yìí wọ́n ti gbé ju alukurani lọ. alukurani sì ní ja'ana bitawatur bisubut subutiya tawaturu rẹ̀ kò sí kìíní bẹ́ẹ̀ hadisi ja'a bil ahad kò sí subutiya kò sí subutiya lára hadis àìsí subutiya lára hadis so dilala rẹ̀ zọniyatu pọ̀ ju qat'iyatu lọ. hayyakumullah. mo fi ní sọ̀híhù tó pọ̀ sọ̀híhù Bukhari sọ̀híhù ni sọ̀híhù Muslim wọ́n pin àwọn afáàpin ṣùrùtù tí Buhari fi gba àdìsí ṣùgbọ́n ẹ já lọ́wọ́ sọ̀híhù Buhari tí wọ́n kójọ tí wọ́n gbé sí martaba àkọ́kọ́ nínú àdìsí táwọn ẹni máa sọ yìí pé mẹ́sàn hadith sahiha hadith da'ifa ok man huwa al-imam al-Bukhari. Imam Bukhari afọ́jú ni. radiyallahu anhu. ọmọ Russia ni ṣe kì í ṣọmọ Lárúbáwá so ó níbi tó gbọ́ Lárúbáwá mu. kitab Sahih al-Bukhari Imam Bukhari kọ́ ló kó o jọ. Imam Bukhari ò ní tírà kan tó ń jẹ́ Sahih Bukhari òní ó dẹ̀ ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún tí Imam Bukhari kú làwọn kan kó jọ báwo ni wọ́n kú wọ́n ṣe ní wọnú ẹ̀. Allahu akbar. hayyakumullah. mo ní ìjọ náà tí mo sọ mo ní mo throw challenge ni kí wọ́n challenge kí má pè mí lórí fóònù jáde jẹ́ kí n mọ̀ wọ́n tá àjíjọ ń sọ̀rọ̀ ká wá àjíjọ ṣe ìwádìí. Kinni tírà kitabu Bukhari Sahih Bukhari talẹni tó kó jọ àwọn olóko jọ ọdún wo ni wọ́n kó jọ. èmi sọ mo ní ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún ni tí wọ́n bá ní nǹkan mi gbé wá kájíjọ jókòó báyìí kájíjọ wò. adamallahu hayatakum. ẹni Sahih Bukhari mo ní ahadu làwọn èèyàn ni laysa bidilala qat'iyya but Qur'ani bitawatur wal qat'iyya thubut qat'iyya òun al-Qur'ani ni so nǹkan kan ò lè lékè al-Qur'ani tó o bá ti gbé wá tí a bá ti rí sanadi kan nínú al-Qur'ani tó sọpọ́tì kìíní ni ẹ dànù. hayyakumullah. Eni Imam Bukhari tá à ń sọ ok mo sọ yún ní ìjọ yẹn mo ń rí káàpù ọ̀rọ̀ tí mo sọ ni o mo sì sọ̀rọ̀ kan yìí pé àwọn kan ní wọ́n fẹ́ àwọn kan ní jímọ̀ ìrun jímọ̀ láago 9 àárọ̀ ni wọ́n fẹ́ máa kí láago 10 wọ́n ní kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀. ẹ̀yìn gbà tí wọ́n á dé Èkó ni wọ́n wá sẹ́ndì ọ́díò kan sí mi tí àbúrò àfa Ádámù yáyá yìí ẹ̀gbọ́n rẹ̀ ni ṣé ìwọ làbúrò àbóhùn lẹ̀gbọ́n oṣù kan tó òun ló ṣe kinní náà ó lóṣù kan ló wà láàrin àwọn tó ajá àgbà báàní náà àmọ́ wọ́n sì jọ wọ Markaz ni wọ́n sì jọ wà ní kíláàsì kan náà ni wọ́n sì jọ jáde ni. Allahu akbar. ó mọ kéwú nígbà tó wà Markaz.
Ali Jabata òní ńgbà tó Markaz ọmọ kéwú kì í sí kéwú rẹ̀ tó mọ̀ kó tayọ tàfà yìí kì í ṣe pé wàá mọ̀ tayọ rẹ̀. Allahu Akbar. Àmọ́ àbáṣọ pé Ọlọ́run fún un ní pé ó mọ̀ kéwú but ìsọkúsọ tó wá ń sọ látìgbà tó ti mọ́sárì dé ìsọkúsọ ní pọ̀ tó yá sí pé mo á ń wò yí pé fáàmù ọ̀hún náà fáàmù ni bóyá báwo ni fáàmù ni ti rí. ẹ farabalẹ̀. nínú ọ̀rọ̀ tó sọ yìí ó ń fi ìsìbáàtù yìí pé èèyàn lè kírun jímọ̀ kọ́bílà zawal so kọ́bílà zawal sì bẹ̀rẹ̀ láti àsìkò wàlúwẹ̀ ó jà rẹ̀ ó mú ó jà wá mo wo gbogbo ó jà tó mú wá mo ń gbọ́ mi rí àdìsí tó ń gan fúnra rẹ̀ tó wípé onísúnà lòun tayọ àthar ló ń kà ó sì ń fi ọ̀rọ̀ Al-Albani jẹ́rìí. ó sọ yún ni lálàkọ́kọ́ ọ̀rọ̀ Jímọ̀ so èmi ò wá sọ lè àdìsí tó mú wá ó ń ka àwọn àdìsí wọ́n ń pè ní muhdis wọ́n ń pè ní muhaddis ta lẹ́ni ta lè pè ní muhaddis lákọ̀ọ́kọ́ náà ẹni tó yà sọ pé miatu alfi hadis yóò kọ́kọ́ wà lágbárí ẹ̀ náà fi mukhtalafil funun fi mukhtalafil majalat ẹ̀ pẹ̀tà bá ta ń pẹ́pẹ́ báyìí pa ó lè bẹ̀rẹ̀ sí bí àdìsí pẹ̀lú sánẹ̀dì ẹ̀ pẹ̀lú gbogbo kìíní lórí tí ń sẹ́ pé bẹ́ẹ̀ yóò lọ wo tírà muhaddisu lẹ́yìn òní so nípa bẹ́ẹ̀ bàbá tó bí ọlọ́run kọ́ wa kẹ́ bàbá náà àmín bàbá ní la lè pè ní muhaddis. Allahu Akbar. bàbá tó jáde lára rẹ̀ ni muhaddis òun ò tí ì dépò muhaddis. nínú àwọn ọ̀rọ̀ tó tún sọ ń bẹ̀ kí n mú kòlásà rẹ̀ kò sí nǹkan tí jẹ́ hizbiya nínú Islam so gbogbo hizbiya hizbu shaitani àwọn oníṣíríkù lẹ́yìn ni abba kò rí Kùránì inna hizballahi humul galibun so tí o bá sí hizbiya náà Kùránì báwo lọ́lọ́run ṣe tó hizbu gan sí ara ẹ̀. ألا إن حزب الله هم المفلحون. ألا إن حزب الله هم المفلحون. so hizbu àṣetánì ń bẹ hizbu Ọlọ́run ń bẹ but láti wí pé tíra Al-Albani kan àbí Usaiminu kan ó ń sọ yí pé kò sí nǹkan tí jẹ́ hizbiya nínú Al-Qur'ani ajá sí yí pé ó nídìí kí a wo àwọn méjèèjì wò ká ṣe dẹ̀rásà wọn kí ló mú Usaiminu máa sọ pé kò sí ti jẹ́ hizbiya nínú Islam a wà tafẹ̀ lọ sára ìjọba Saudiya àkídà wọn lórí kíní wọn ni pé wọn fẹ́ kí kíní kan bẹ tí ó ta wọn lẹ́nu tí ó ta ìjọba ọba lẹ́nu so ní òfin ní sí hizbu sọ̀ká wa lọ mọ́ ìsìláàmù nìkan wé mọ́ ìwékúwé lẹ́yìn ni tẹ̀tẹ̀yìn bá fẹ́ gbà lọ́dọ̀ yín nù ni so kò sí nǹkan tí jẹ́sì yáṣà tí wọ́n máa wá ṣe tí ẹnìkan máa gbó ọba lẹ́nu tàbí táwọn ẹgbẹ́ kan máa wá gbó ọba lẹ́nu mẹ̀làkíyà tẹ̀ ń lò ní ẹ fi mọ̀ bá ní kò sì sí mẹ̀làkíyà nínú ìsìláàmù. Allahu Akbar. inú ìsìláàmù gan-an ni ò sí mẹ̀làkíyà. tọ́lá nẹ́bí sọ pé tó bá yá wọ́n padà sọ kínní pé wọ́n padà sọ mulkana adudan ẹ̀ sọ di nǹkan ẹ̀ ń jọba látòrí Bani Umayya tó sì ti bẹ̀rẹ̀
tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ni tọ́wáyá sí pé ìsìláàmù náà ni ṣé bẹ́ẹ̀ ni ànábì ṣe ni Abubakar ṣe ọba ni ṣá ọba là ànábì ni. Siyasa tó wà lábẹ́ kí tírà kan jáde láti Saudi kó máa sọ pé kò sí ti jẹ́ hezbiya nínú Islam. ti jẹ́ pati. kò sí nǹkan tí jẹ́ pati Ọlọ́run pé pati mọ́ra rẹ̀ nínú Al-Qur'ani. Ala inna hizballahi humul muflihun. tí ó bá wá mú ọ̀rọ̀ òsèmínú fi takò Al-Qur'ani. ṣe rí i pé nǹkan kan ti ń ṣe Kinni yẹn nǹkan kan ń ṣe òkè yẹn so nǹkan tó ń ṣe òkè yẹn ni ká kíyèsí so nísìnyí wọ́n láwọn ìjọ eléyìí tí mò ń sọ yìí mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ọjọ́ káwọn ká má kó àwọn ọmọ ń rógà gbogbo àwọn sábàbù tó ń bọ̀ ní ká má máa wò ó níwò yìí pé àwọn ní Kinni kan ni àwọn ní súnà tí wọ́n máa wá tàn wọ́n gbé nǹkan kí nǹkan sí wọn lọ́pọlọ. Allahu Akbar. ẹ jẹ́ ń lọ síbi ọ̀rọ̀ Jímọ̀. ọ̀rọ̀ Jímọ̀ àwọn ẹni wọ̀nyí wọ́n lè ní ìmọ̀ àtẹ̀sìn àti bẹ̀rù Ọlọ́run tó tó àwọn ìmáàmù tó jáde Imam Maliki, Abu Hanifa, Shafi'i, Hanbali bó fẹ́ bó já sí pé mazhabi Hanbali ó fara mọ́ wípé Jímọ̀ àti Ìdí ó fi ṣe mọ̀kọ́ra ní ara wọn wípé yẹn lè kírun Jímọ̀ níwàlúhe mazhabi Hanbali ló ṣe ìjáàzẹ díẹ̀ gbogbo àfa àpanupọ̀ pé ntí Imam Hanbali gbéra lé yẹn da'if. ìjìmọ̀ lọ lórí wípé àlìjùmọ̀átù ba'da zawal pẹ̀lú àwọn àdìsí ànẹ́bì. ó ń kóòtù àwọn tíra èmi èyí sábà fẹ́ máa kóòtù tíra ń ta àmọ́ ń tìtorí tiẹ̀ ń kóòtù àwọn tíra yìí. Rahmakumullah, hayyakumullah. So láti fi ṣe ìsìbátu pé àwọn fuqaha ìjìmọ̀wù gbogbo ulama lórí pé Jímọ̀ o ba'da zawali shams pẹ̀lú àdìsí tó sì fẹsẹ̀ rinlẹ̀ tóun ò mú arú àwọn àdìsí ni wá tí ó sì sínú ntí Imam Hanbali gbára lé. Tírà kan al-fiqhul maliki wa adillatuhu ẹni tó ṣe al-Habib bun Tahir òun ló ṣe tírà ni. bá ń lọ síbẹ̀. Kismul ibadat nínú tó bá Safa mi'atan kó lọ sínú Kismul ibadat. torí wa tis'in wa thalathin. àwọn àfa àwọn ashabul madhahibil fiqhiyya àwọn ni wọ́n tú àwọn àdìsí ni wọ́n jẹ́ ká gbọ́ ìntàdìsí ń wí ni wọ́n jẹ́ ká gbọ́ yé. Babu salatul juma yaqul. tó bá lọ sí babu salatul juma. Salatul juma. Salatul juma irun Jímọ̀. Wa sa'yu ilayha. Wa sa'yu ilayha. ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ká kánjú lọ Jímọ̀. Fardu aynin. ìyẹn ni pé má jókòó ńlé títí tí ìmáàmù ó fi bẹ̀rẹ̀ útúbà. torí àdìsí kan bẹ tó sọ pé ọlá tó ń bẹ fún tètè dé Jímọ̀ ó dà gẹ́gẹ́ bí ọlá mi tó déédéé ràkúnmí ìmí déédéé màlúù ìmí déédéé àgbò ìmí déédéé adìyẹ. ẹni tó bá tètè dé Jímọ̀ tó ti jókòó kalẹ̀ tó ti wà ń bẹ̀ ládàá rẹ̀ yóò tóbi tó dé yẹn ni pé bó ṣe máa tóbi ọlá rẹ̀ tóbi tó ká fi wé ràkúnmí. so ẹni tí ìmáàmù tí wọ́n ti pèrún tí ìmáàmù ti gorí mímbàrí kó tó dé ládàá rẹ̀ bíi màálù ni yóò máa ní dédé bíi irú màálù
tí a bá débẹ̀ ìmáàmù ti gorí mímbàrí ó ti wá ó ṣẹ̀ṣẹ̀ wá ń wọlé ó wá ní kíní ó ti bẹ̀rẹ̀ útúbà àbí kó ti bá útúbà dé dajì ló ṣẹ̀ṣẹ̀ wá dé jímọ̀ ládàá díẹ̀ lẹ́yìn òní. òbí wọn bá tiẹ̀ wá parí kíní tí wọ́n ti túká ládàá tó kàn ní pé ẹyin díẹ̀ bí ẹyin díẹ̀ náà ni bí ìgbà tó bá àwọn jàmáà tí wọ́n ń darí bọ̀ pé mani adraka aljamaa faqad adraka aljuma. salatul jumu'ati was-sa'yu ilayha fardu 'ayn wa dalilu rẹ̀ fi bidayatil mujtahid tó bá lọ wọnú tírà bidayatul mujtahid juz'ul awwal safa 189 kó lọ wò ń bẹ̀ yóò bá. wa ahkamul qurtubi kó lọ wọnú tírà ahkamul qurtubi al-juz'u yóò bá bẹ́ẹ̀. الثامن عشر صفحة 106 والتحرير والتنوير التنوير والتحرير والتنوير طبعا لو ترى عيوننا الجزء الثامن والعشرين يوبا صفحة 220 إلى 223 ثم الذخيرة الجزء الثاني صفحة 330 حاشية شرح صغير حاشية شرح صغير صفحة 176 والدليل قوله تعالى يا أيها الذين آمنوا إذا نودي لصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. آية قرآن العيون السعي إلى الجمعة فرض عين. أولا وجه الدليل أن الأمر للوجوب انتجما في الديوران واسد لوبه قالوا كجما والتعريف في الصلاة للعهد والتعريف في الصلاة للعهد كاسد تلياسيكو تي وان في كالي وهي المعروفة يوم الجمعة. wípé à ń lọ o níjọ́ jímọ̀ o a fẹ́ lọ kí jímọ̀ ahaduwanu lèyún ni. bá ẹlẹ́ẹ̀kejì. innal jumu'ata badalu salati zuhur. jímọ̀ badalu salati zuhur. aliwajiba. ọ̀ràn àyílà tó jọ̀ràn yẹn tó yẹ ká kí láwàá kí jímọ̀ àáfà ìlà alẹ̀. wa qala ibn Arafa. ìfàsíkò àyílà tó bá yá sí pé àsìkò àyílà ni wàlúwé láago mẹ́sàn-án ṣáyílà ti tó. tá a bá ké láago mẹ́wàá àárọ̀ ṣáyílà ti tó. káyílà tó tó ó di lẹ́yìn aago méjìlá táago kan bá ń wọlé bọ̀ dùkúlù wákìtù lẹ́yìn òní kò yí tó gan. Allahu akbar. wọ́n ń wọlé bọ̀ ni. hayyakum Allah. dùkúlù wákìtù òun lẹ́yìn òní. àyílà aago méjì ni gbogbo àwọn àgbàlagbà tí wọ́n fi sáago méjì wàláì làásì wọn ṣí mọ̀ wọn ṣí wò. hayyakum Allah. hayyakum Allah. so aago kan àbọ̀ torí zawalu tí wọ́n ń wí ní òjijì ò ní yẹ̀ láago kan òjijì ò ní yẹ̀ láago kan zawalu ò ní ṣẹlẹ̀ láago kan. Sùdíà gbogbo khaliji ni ní táwọn èèyàn fi ń wò pé wọ́n ń kírun àyílà wọn láago méjìlá ìgbà tó rùn tí wọ́n ń yọ ni tiẹ̀ ń yọ.
aago mẹ́ta òru oòrùn ti ń yọ àṣùbà wọ́n ti kásùbà láago mẹ́ta àbọ̀ wọ́n ti kásùbà tó bá fi pẹ́ láago mẹ́rin kọjá aago mẹ́rin lù tó bá bọ́ta ó ti rí òye ìmọ́lẹ̀ gidi tààrà gbogbo ẹni tó bá gbélé lárúbá lómìnira ni. عن أبي زهيل بن مالك عن أبيه أنه قال كنت أرى تنفسة لعقيل بن أبي طالب يوم الجمعة. níjọ́ Jímọ̀ àdìsí ni sọ pé orí tọ́nfàṣà ni ìtẹ́ لعقيل بن أبي طالب يوم الجمعة ìtẹ́ tẹ́lẹ̀ تطرح إلى جد. آنكم الله. bá tún tọ́nfàṣà. حياكم الله. حياكم الله. أيدكم الله بنصره. ni wọ́n fi mọ̀ tá à ń wí tọ́nfàṣà ní ìtẹ́ àbí aṣọ a lè pè ní àkísà tá à ń tẹ́kalẹ̀ àbí tá à ń kásẹ̀ lé lórí tá à ń so ìtẹ́ni tá à ń kásẹ̀ lé lórí tó yá sí pé a lè dúró lé lórí a lè jókòó bẹ́ẹ̀ a lè tẹ́ pé bisat ẹni tó gba àdìsí wa sọ pé níjọ́ Jímọ̀ tọ̀nfàṣà bùnà Aqil bùnà Abi Talib yawm al-jum'a. bùnà Abi Talib yìí inú àwọn fámílì ànábì ni sallallahu alayhi wa sallam. Abu Talib ni pé ìtẹ́ rẹ̀ níjọ́ Jímọ̀ tó bá sa síta. tutirahu ila jidari al-masjid al-gharibi. lórí fẹ́ǹsì ìpè kí oòrùn ta sí ìpè tó bá sátẹ̀yìn níjọ́ Jímọ̀. faiza gashiya tanfasata kullaha zillul jidar. kò ní àwọn ò ní tí kírun àwọn èyí lọ mọ́ṣáláṣí ànábì èyí tí ìgbérun dúró títí tí gbogbo bòójì ògiri ni tí ó fi bo tànfàṣà ni ògiri ti bo bòójì rẹ̀ ó ti bo tànfàṣà làwọn tó lànàbí. kharaja Umar bin Khattab wa salla al-jum'a. ni Umar bin Khattab máa ń tó jáde ni ó tó ṣẹ̀ṣẹ̀ wá gorí mímbàrí. thumma narji'u ba'da salati al-jum'a. táwọn bá wá padà lẹ́yìn irun Jímọ̀ ni. fanaqilu qa'ilata ad-duha. àwọn wá sunrun kailula ní dé bí ìgbà táwọn kan sùn fẹ́ẹ́rẹ́ tórun ò ní pọ̀. akhrajahu Malikun fi. dùháù yẹn dùháù ẹlòmíì yóò lè tú sí pé àsìkò dùhà bẹ́ẹ̀ sì ni àsìkò dùhà kọ́ ibi àwọn sùúlù fáàmì nù ni. torí pé dáhà lọ́hù wàjìhákà hàlákà lọ́hù wàjìhákà.